A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti ní àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ 16 tí wọ́n bọ̀dé sí ẹgbẹ́ òṣèlú mìíràn ní òmìnira àti fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) sílẹ̀ bí ó ti ní ikọ̀ rẹ̀ yóò tẹ̀síwájú àti máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn yòókù tí wọ́n jẹ́ alátìlẹyìn ẹgbẹ́. Wike sọ èyí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn lẹ́yìn tí ó ṣe àbẹ̀wò sí iṣẹ́ ojúnà afárá tí ó so Maitama, Gishiri, Jahia àti Gwarinpa papọ̀ ní ìlú Àbújá. Ìròyìn jábọ̀ wípé aṣòfin 16 títí kan agbẹnusọ Martin Samawiole ni wọ́n kéde wípé àwọn ti fi ẹgbẹ́ PDP sílẹ̀ bọ́ sí APC níbi ìpàdé ìgbìmọ̀ àná ní ìpínlẹ̀ Rivers pẹ̀lú àwáwí ìpínyà àárín ẹgbẹ́ gẹ́gẹ́ bí ìdí tí wọ́n fi ẹgbẹ́ sílẹ̀. Samawiole ní òun ti di ọmọ ẹgbẹ́ APC, òun sì ti ṣetán àti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Ààrẹ Tinubu bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé èrò rere ni ààrẹ ní fún orílẹ̀-èdè. Nígbà tí ó ń fèsì, Wike ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní ìbànújẹ́. Ó fi kún un wípé ìjà àárín ẹgbẹ́ pakún bí àwọn aṣòfin ṣe fi ẹgbẹ́ sílẹ̀. Ó ní òun á máa sọ ní gbogbo ìgbà wípé oníkálukú ló ní òmìnira àti ṣe ẹgbẹ́ tí ó bá wù ú. Ẹgbẹ́ ti pín sí méjì, òfin sì ti sọ wípé bí ẹgbẹ́ bá ti pín sí méjì, wọ́n ní àǹfààní àti fi ẹgbẹ́ sílẹ̀. Wike ní kì í ṣe gbogbo ilé ìgbìmọ̀ ló fi ẹgbẹ́ sílẹ̀, àwọn sì ti ní tó 10 nínú wọn tí àwọn lè jọ ṣiṣẹ́ papọ̀. Àwọn á tẹ̀síwájú àti máa ṣiṣẹ́ papọ̀. Gómìnà àná fún ìpínlẹ̀ Rivers wá fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ṣì wà ní PDP bí ó ti rọ ẹgbẹ́ kí ó tú ilé rẹ̀ tò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Attorney General náà tí ó tún jẹ́ mínísítà fún ẹ̀ka ìdájọ́ àgbà amòfin Abubakar Malami ti dá àhesọ tí wọ́n ti ń tọ́ka rẹ̀ mọ́ alátìlẹyìn àwọn adàlúrú bí ó ti ṣe àpèjúwe ẹ̀sùn yìí ní èyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀, aṣinilọ́kàn àti èyí tí ó lọ́wọ́ kan ìkà òṣèlú nínú. Nínú àtẹ̀jáde àná ni Malami ti ní wọ́n ti pe àkíyèsí òun sí àhesọ tí ó tọ́ka wípé òun àti àwọn kan ní nǹkan ṣe pẹ̀lú ṣíṣe àtìlẹyìn fún àwọn adàlúrú. Malami tẹnumọ́ wípé ẹ̀ṣọ́ aláàbò kankan ò fi ẹ̀sùn kan òun rí. Wọn kò ránṣẹ́ tàbí ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ láàrin orílẹ̀-èdè tàbí nílẹ̀ òkèèrè lórí ẹ̀sùn àtìlẹyìn adàlúrú tàbí ìwà tí ó jọmọ́ rí. Malami ní ẹ̀sùn àtìlẹyìn adàlúrú jẹ́ ẹ̀sùn tí ó ní agbára tí ìgbẹ̀yìn rẹ̀ kì í dára fún ààbò orílẹ̀-èdè àti ayé ẹ̀dá. Gbogbo ìgbìyànjú àti fi irúfẹ́ ẹ̀sùn bẹ́ẹ̀ kan ènìyàn gbọ́dọ̀ jẹ́ èyí tí ó ní ẹ̀rí tí ó múnádóko, ìlànà òfin àti ìwádìí tó jinlẹ̀, kì í ṣe nípasẹ̀ àhesọ tàbí ìbàjẹ́. Ó ṣe àfihàn àwọn ìgbésẹ̀ àtúnṣe pàtàkì tí ó gbé ṣe nígbà ìṣàkóso rẹ̀ gẹ́gẹ́ bí Attorney General. Bákan náà ni ó ní òun ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹ̀ka àjọ ìjọba yòókù láti ró wọn lágbára tako ìṣòwò ìlú kúmọkùmọ àti àtìlẹyìn owó fún adàlúrú. Ó wá rọ iléeṣẹ́ ìròyìn kí wọ́n máa fi ara balẹ̀ kí wọ́n tó gbé ìròyìn tó ní í ṣe pẹ̀lú ààbò ìlú nítorí àṣìṣe wọn lè ba orúkọ ẹlòmíràn jẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ní oṣù kẹrin ọdún 2014 tí àwọn adàlúrú Boko Haram jí akẹ́kọ̀ọ́bìnrin tó lé nígbà kó ní Chibok, ìpínlẹ̀ Borno, tí awuyewuye rẹ̀ gba Nàìjíríà àti ilẹ̀ òkèèrè. Ọmọ Nàìjíríà ní ìgbàgbọ́ wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí kò lè wáyé mọ́ lórílẹ̀-èdè. Ọdún 11 lẹ́yìn èyí, ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́bìnrin wọ̀nyí ni wọn kò rí gbà kalẹ̀. Fún 20 ọdún, Nàìjíríà kò ní àlàáfíà pẹ̀lú ìṣekúpa, ìjínigbé fún owó ìdásílẹ̀ àti bí wọ́n ṣe mú kí gbogbo èrò abúlé fi ibùgbé wọn sílẹ̀ nítorí àwọn adàlúrú. Ó gbà kí ààrẹ ilẹ̀ US Donald Trump lérí àti wá kógun ja àwọn tí wọ́n ṣekú pa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà kí ìjọba àpapọ̀ tó ṣe àfihàn wípé lótìítọ́ làwọn ń gbógun ti àwọn adàlúrú, ṣùgbọ́n kò tíì sí ojútùú lórí ìkọlù. Bí àwọn adàlúrú ṣe túbọ̀ ń gbìnàyá tako Nàìjíríà, ẹgbẹ̀lẹ́gbẹ̀ aráàlú ni wọ́n ti ṣekú pa,
àwọn mìíràn ń gbé ní ìpàgọ́ Ogunléndé IDPs bí àwọn mìíràn ṣe ń kérora lákàtà àwọn ajínigbé tí ibi ìpàgọ́ wọn fọ́nká káàkiri orílẹ̀-èdè pàápàá jùlọ ní ẹkùn àríwá. Bẹ̀rẹ̀ láti Sokoto dé Zamfara, Niger sí Kwara, Kaduna, Kogi àti Kano ni àwọn agbébọn ti ń jí tọkùnrin tobìnrin, ọmọdé, àgbẹ̀, akẹ́kọ̀ọ́ láì yọ àwọn ọba sílẹ̀. Àwọn kan ń lo ọ̀pọ̀lọpọ̀ oṣù, àwọn mìíràn ń lo ọdún tí ọmọ orílẹ̀-èdè ṣì ń wo ibi ìjọba fẹ́ bá yàrá já lórí ọ̀rọ̀ àwọn adàlúrú. Ní báyìí, àpẹẹrẹ fi ojú hàn wípé àwọn ajínigbé ti sọ ọ́ di iṣẹ́ ní pẹrẹwu. Yálà wọ́n san owó ìdásílẹ̀ tàbí wọn kò san, kò fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹni wọ́n jí gbé lè wà láàyè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà agbèfọ́ba tuntun General Christopher Musa ti ní bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà àti gbógun ti àdàlúrú tí ó wà níwájú rẹ̀ yìí ò le, síbẹ̀ òpin gbọ́dọ̀ wá sí ìtàjẹ̀sílẹ̀ tí àwọn bandits àti àwọn oníwà ọ̀daràn mìíràn hù. Ó ní ọ̀pọ̀ ìṣòro yìí ló nílò kinetic and non-kinetic solution. Àwọn yóò lépa ojútùú sí ìṣòro, kò sí bí ó ṣe lè le tó, pẹ̀lú àtìlẹ́yìn àti àdúrà ọmọ orílẹ̀-èdè àwọn yóò ṣe àṣeyọrí. Mínísítà agbèfọ́ba sọ ọ̀rọ̀ wọ̀nyí lójú Chief of Defence Staff General Olúfẹ́mi Olúyẹdẹ àti àwọn olórí ológun yòókù títí kan adarí Ministry of Defence bí ó ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ ní Ministry of Defence. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Borno fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọdé 4 kan di olóògbé látàrí àdó olóró IED tí ó dúgbàmù ní ìlú Banki, ìjọba ìbílẹ̀ Bama. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ ASP Kenneth Daso sọ wípé dúgbàmù yìí wáyé lánàá ọjọ́ Ẹtì láàrin aago kan kù ìṣẹ́jú 10 ọ̀sán lẹ́yìn ibùdókọ̀ Banki ní wọ́ọ̀dù Wàjárì. Gẹ́gẹ́ bí àlàyé ọlọ́pàá, ọmọdékùnrin ọmọ ọdún 12 Mustapha Tijah fi ara pa bí ó ṣe ń bá àwọn ọ̀rẹ́ rẹ̀ 4 ṣeré lẹ́yìn ibùdókọ̀. Àdó olóró tí wọ́n ní wọ́n ṣe àwárí nínú igbó ni wọ́n ní ó ṣèèṣì dún. Wọ́n ti gbé Mustapha dìgbàdìgbà lọ ilé ìwòsàn níbi tí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Àwọn ọmọ 4 yòókù tí wọ́n di olóògbé ni Awana Mustapha ọmọ ọdún 15, Malum Modu ọdún 14, Lawan Ibrahim àti Modu Abacha tí wọ́n jọ jẹ́ ọmọ ọdún 12. Àlàáfíà ti padà jọba ní agbègbè bí kọmíṣánná ọlọ́pàá ṣe rọ ará ìlú kí wọ́n yẹra nínú fífi ọwọ́ kan ohun tí wọn kò bá mọ̀, kí wọ́n sì ṣe àfisùn bí wọ́n bá kófìrí ohun tí ó rú wọn lójú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Akọ̀wé apá kan ẹgbẹ́ òṣèlú Labour Àbáyọ̀mí Arábámbí ti ní ààrẹ Bọ́lá Tinubu ìbámá ti yan amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àná Reno Omokri sí ipò ambassador. Arábámbí ṣàlàyé wípé gbogbo àwọn tí wọ́n yàn sí ipò aṣojú orílẹ̀-èdè yìí ni wọ́n lẹ́tọ̀ọ́ àti wà níbẹ̀ yàtọ̀ sí Omokri látàrí àkọọ́lẹ̀ rẹ̀ àtẹ̀yìnwá pẹ̀lú bí ó ṣe máa ń bu ẹnu àtẹ́ lu ààrẹ. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ní Arábámbí ti ní òfin Nàìjíríà fún Tinubu ní àṣẹ àti oore-ọ̀fẹ́ láti yan ẹni wù ú sí ipò aṣojú, ṣùgbọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ilé aṣòfin gbọ́dọ̀ bu ọwọ́ lu àwọn wọ̀nyí kí ipò wọn tó lè fìdí múlẹ̀. Arábámbí ní òun ní ìgbàgbọ́ wípé ìṣèjọba Akpabio ní ilé aṣòfin yóò yẹ̀ wọ́n wò dáradára kí wọ́n tó gbé ìgbésẹ̀. Fún ìdí èyí, kò sí ìwà gàbàgebè nípa tòṣèlú tí ẹnikẹ́ni lè hù, nítorí ọ̀pọ̀ wọn ni wọ́n yàn fún ipò mínísítà ṣùgbọ́n tí wọ́n padà já àwọn mìíràn jù sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìgbìmọ̀ àyẹ̀wò fínífíní screening ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC fún ètò ìdìbò abẹ́lé fún ipò gómìnà ti yọ igbákejì gómìnà àtijọ́ àti igbákejì alága ẹgbẹ́ APC Sẹ́nẹ́tọ̀ Iyọlá Omiṣore, igbákejì gómìnà àná Benedict Olúgbóyèga Àlàbí àti àwọn mìíràn tí wọ́n du ipò gómìnà kúrò síwájú ìdìbò abẹ́lé ẹgbẹ́. Lára àwọn yòókù tí wọ́n yọ ẹsẹ̀ wọn lẹ́kù ètò ìdìbò abẹ́lé láti rí Dọ̀tun Babayẹmí, Akin Ògúnbíyì, Sẹ́nẹ́tọ̀ Babájídé Ọmọwùràrẹ̀, àgbà amòfin Kúnlé Adégòkè àti Babátúndé
Babatunde Aketa Oralusi. Ìgbìmọ̀ ẹlẹ́ni méje tí amòfin Obinna Uzo darí sọ nínú àkọọ́lẹ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ fún ẹgbẹ́ lánàá wípé àwọn tí wọ́n yanjú wọn ni Honorébù Mulikat Adeola Jimoh àti Aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbáméjì fún ìdìbò abẹ́lé tí yóò wáyé ní ọjọ́ 13 oṣù Kejìlá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.